nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú síkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kí ìjọ sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Ẹ̀yin tèmi ẹ wò irú mítì tí mo máa ń gbádùn lélẹ̀ torí àní waste time rárá ká bẹ̀rẹ̀ ká dẹ̀ parí nísìnyí aláfẹ́ máa dájọ́ torí ẹ̀ la ṣe wà ń bí àjọ tá a dẹ̀ fẹ́ máa dá ẹ̀ fún àǹfààní gbogbo wa náà ni lórí ọ̀rọ̀ business wa ni and I'm happy about it. ìyẹn náà dáa àmọ́ èlò gan la fẹ́ máa dá gbogbo wa la mọ̀ tá a ṣe tó o àjẹmọ́ tó ní kálukú wa ṣe mọ́ èlò gan la fẹ́ máa dá. ẹ parọ́ ṣeré mi bí mo ṣe wà yìí mi ò kí ń fojú rénà anybody o bí mo dẹ̀ ṣe ń wo gbogbo yín yìí mo rí i pé big girls ni gbogbo yín láyé ara yín so nǹkan tó jẹ́ kí n conclude nìyẹn pé ká máa dá 20,000 naira every week. 20 kí ni ẹ wo èmi ò bíìgì o mi lè sọ nípa àwọn tàwọn tó jókòó síbí báyìí àti tàwọn tó kù ní ìgboro tàjọ fẹ́ dájọ́ èmi ò ní 20,000 naira o. ẹ wo 20,000 naira yẹn ti pọ̀ jù the only amount I can afford is just 5,000 naira. Yes. ẹ wò ẹ ní sùúrù ọ̀rọ̀ yìí ò tí ì tó nǹkan tá a máa gbà bí ẹni gbàgbá ọtí ṣe ẹ understand gbogbo wa náà la mọ̀ pé ẹkọ́nọ́mì yìí kò smile rárá àmọ́ àbátẹ̀mí máa mú wa ni pé ẹ jẹ́ ká máa dá 10,000 naira. Okay. At least ó máa wà affordable. nǹkan tí mo ṣe sọ pé 20,000 ni pé ṣé mọ̀ pé àwa bíi 20 tá ti kóra wa jọ yìí tá a bá dá 20,000 tá a bá máa kó that's 400,000 ẹ imagine kéèyàn dá àjọ kéèyàn kó 400,000 gbìn lẹ́ẹ̀kan náà yóò máa rí nǹkan fi ṣe wọ́n tí mo ṣe ní ká dá 20,000 nìyẹn. owó yẹn ò pọ̀ anyways nígbà tó a dẹ̀ ti ń gbà bí ẹni gbàgbọ́ sí báyìí kí ni nǹkan tá a wá fi ohùn sí báyìí ṣé 20. 10,000 ti wà okay. ó dáa ìwé láti ra sílẹ̀ ìbáyìí èrò ọkàn tèmi ni pé kẹ́ẹ̀dé kàdẹ̀ ṣe nǹkan tá a máa ṣe pápápá láàrin 2 minutes kàdẹ̀ ti lọ gbà tó dẹ̀ ti di pé ẹ ti bẹ̀rẹ̀ sí ní wá ẹ ti ń renegotiate tó ti ń kúrò 20 tó ti ń di 10 báyìí nísìn àbí ìwé tá a ṣàrálẹ̀ àṣà nìjẹ́ kó waste kó ní kálukú wá mú pépà tiẹ̀ àwọn tó dẹ̀ wà ní ìgboro nọ́mbà tí ó bá kù àá fún wọn ní titi wọn nǹkan tó bá dẹ̀ wọn ní kálukú ó ní kó ní kálukú mú èmi ti àwọn pé kí n mú number 1 tẹ́lẹ̀ nígbà tó dẹ̀ ti di báyìí. báwo lè ṣe máa mú number 1 náà orí òjò rí lóòótọ́ ẹ̀yin lẹ pè wá èmi gan lè pè yín lọ́la ẹ jẹ́ kó ní kálukú kán mú nọ́mbà kó ní kálukú mú nọ́mbà wa tábàyẹ̀ ti mú nọ́mbà ẹni tí mú number 1 bá bọ́ sí lọ́wọ́ ó mú ní lọ́kì tẹ́ ṣe nílò owó gan lèmi gan ní ìdówó everybody ló tiẹ̀ I need money. ẹ ó dáa kò sí problem kó ní kálukú wá mú nọ́mbà tiẹ̀. ẹ má bínú. Anyway number 3 lèmi mú o. ẹ wo number 5 lèmi rí mú o. ṣe rí bínú ṣe rí báyìí òun ló bí yàn number 1 mo mú òun rè á ti rù láyọ̀ ó di dandan ká sọ láyọ̀ ẹgbẹ́ ta ló dẹ́rù rù yín. ẹrù bíi ti bá wo bọ́dá yìí kí ló ṣẹlẹ̀ gan-an kí ló ṣẹlẹ̀ ṣọ́ ni yín mọ́ mi ní ṣé bẹ́ẹ̀ rí pé à ń ṣe mítìn bíbá ẹ̀ níyà ẹ̀dẹ̀ bá jìn bẹ́ẹ̀ yẹn kò dà náà. mo bá jìn èmi bá jìn wàá bá bùbà níwọ wàá bá ṣòkòtò èmi bá jìn wàá bá kọ́dúrọ̀ kí lè ṣe níwájú ilé mi ni mo sọ. bóyá lípàdé mọ̀lẹ́bí. my headquarter what are you doing there. ṣé mi yàrá yín mo ti ṣe mítìn. àdé. inú ilé tí mo sanwó ẹ iwájú ilé tí mo sanwó ẹ iwájú àwọn ti pè mí tí o ṣe. ìwọ sanwó nù yàrá yìí. mi sanwó. ìwọ sanwó nù yàrá yìí. mi sanwó. níwọ ọ̀dà wàá rí ìran wàá rí ìwo èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. hello listen and listen carefully. ayé yẹn dá o ọ̀rọ̀ yẹn dá yọ o. abẹ́gbọ́ ẹni tí o bá fẹ́ kí n change ohun kọ́ dídé ẹ̀jẹ̀ lọ́wọ́ kan kí ni mo bọ́ tí mo sì dé ṣe. ìjọ ẹ má bínú sá Yoshibi ló pe gbogbo wa torí àjọ la ṣe wà ń bì Yoshibi ló pè wá pé ká máa dájọ́ lórí ọ̀rọ̀ bísínẹ́sì wa. torí àjọ lẹ́yìn sí wa. bẹ́ẹ̀ ni sá. torí àjọ ni kódà á ti mú nọ́mbà gan Yoshibi ló mú number 1 èmi mo mú number 5. number 3 lèmi mú. a dẹ̀ ṣe ní àwọn 15 nígboro tó sì máa mú nọ́mbà
ṣẹ́ni tó ṣe bùrọ̀dá ṣẹ́ni tó mọ burúkú tó ṣe. mo kúkú rí. ó fẹ́ gba táìtù tó wà lórí mi kúrò ìyẹn Sàámú Alájọ. bùrọ̀dá ni wèrè fẹ́ sọ̀rọ̀ di Yoshibi Alájọ. ọlọ́run ní gbà fún àṣẹ àṣẹ. ẹ wo potential ní ẹlẹ́mìí ni tó ní kó wá ṣe lẹ́nu ni mi ṣó fẹ́ kó bá mi ṣó fẹ́ bà tèmi jẹ́ ni kí ló ṣẹlẹ̀ náà tó fẹ́ kí n ṣoríire ni kí ló dé ẹ̀dẹ̀ máa interrupt mi ẹ̀ máa interrupt mi kí ló ṣẹlẹ̀. ayé yóò ní bàjẹ́ o. àṣẹ o. kò ní bàjẹ́ fún yín o. àṣẹ o. wọn ò ní wá yín tì o. àṣẹ o. ẹ ní báráyé fọwọ́ tì. àṣẹ o. adájọ́ ẹ má jẹ́ kí àdúrà tí mo ṣe yìí sẹ́ ẹ má jẹ́ kó transform di nǹkan míì ìtọ́ bá bí dà nínú yín ẹ dájọ́ fún Yoshibi ẹ wá rí bá dùà ṣe ń change tádùá bó ṣe ń change ẹ kó wájú lémi. ọkọ ẹ parẹ́ ẹ parẹ́. ẹ kó wájú lémi. mo lè sọ wọlé ó máa ẹ ṣe dúró jẹ ẹ mọ̀tò mo lè sọ wọlé ẹ ṣe bẹ́ẹ̀ náà kí ẹ máa gbé náà kí gbogbo ṣì í náà mi ò láì tẹ̀ jẹ̀rẹ̀. gbogbo ọwọ́ tó o bá ń gbé yọ pátápátá iwájú lè rò ń bèrò. báwa. kò sí bọ́mọdé ṣe máa tètè jìdókò tó iwájú ló máa bá kíni. abákùkùté abákùkùté ń bẹ̀ wá. abá ń bẹ̀ òjọra rẹ lójú pọ̀. wá ìwọ rè fà á ní yóò fẹ́ bẹ̀rẹ̀ eléyìí wà á ti negotiate pẹ̀lú mi màá lè máa ṣe gbé kalẹ̀ fún Sàámú. àwọn tó yóò ṣìnà kẹ́kẹ́ kó ṣí kúrò nígbà ìjà rẹ̀ nínú gbogbo ilé ẹgbẹ́ àbàmọ̀dá Sàámú tó ń ṣe báyà ṣé fẹ́ bá tèmi jẹ́ ni. ṣe nìyàn onínúure ni bọ̀dá Sàámú kan community púpọ̀. orí Ọlọ́run náà ni bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín o tẹ́ ẹ bá ṣá ti dé ẹ jẹ́ kí n mọ̀ a máa wẹ̀ o a máa wẹ̀ o yes sir yes. tani yẹ mọ́tò Yoshibi. ìwọ ọmọkùnrin burúkú ìjọ kí ni nǹkan tí mo rà nígbà ẹ̀ gan-an kí ni nǹkan tí mo rà nígbà ẹ̀. ṣé mi ló kó kí wá bá. ibi ṣe nìkan kí wá bẹ́ẹ̀ mi ṣe nìkan kí wá bẹ́ẹ̀ ṣé nǹkan tó ṣe fún mi ń ta yẹn ṣó make sense ni ṣó make sense ni ó lè wá jábọ́ ó lè wá dá gbogbo plans mi rúta bẹ́ẹ̀ yẹn ṣé ní yẹ kí n fi. tí bá ní pé kí n kó ẹgbà ìbú ẹ kí n nù ẹ. ó ní bó bí nǹkan tó ṣe fún mi ta ẹ ó ní bó ṣe dùn mí tó ṣé ló yẹ kí n lọ wá àdá kí n ṣe ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ kí n bí sì sí ẹ dànù kó lè mọ bí nǹkan tó ṣe kó lè mọ bó ṣe dùn mí tó kí ló ṣẹlẹ̀ náà mo lọ pa àwọn èèyàn jọ ìgbẹ́ kó wọ́n assist mi kó wọ́n help mi sódà máa lè fọwọ́ àjọ tó bá dá máa lè fi dá business sílẹ̀ ó lè dá gbogbo ẹrù fún mi ó lè bá plans mi jẹ jọ́ tó lọ ṣé tí má bèrè 20,000 naira lọ́wọ́ ẹ̀ ṣé o máa fún mi ni ó lè fún mi náà ó lè help business mi ó lè set mi up bó tún fẹ́ set ara mi up ó tún dá gbogbo ẹrù kí ló ṣẹlẹ̀ náà kí ló jẹ́ kó jábọ̀ iná ṣó fẹ́ báyẹ̀ mi jẹ́ ni adẹ́sọ lọ́tà ẹ̀tọ́ ṣé ọ̀rọ̀ tí mo sọ ló rẹ́rìn sí àbí. mi ò fi rẹ̀ ó jọlá pé mo change mind mi pé mi fẹ́ kọ́ọ̀gì ìbú ẹ̀ fún àǹfààní ara mi ni ok mo ti gbọ́ mo fún ẹ ní 48 hours sórí àwọn pípù yẹn wàá wá padà lọ bá wọn wàá wá sọ fún wọn pé kó wá dá àjọ yẹn lọ́dọ̀ mi because mo ní ìdòwò yẹn mo fẹ́ fi ṣe nǹkan gidi kí ló dé náà ọjọ́ la pé mo change mind mi wàá sọ pé wọ́n fẹ́ gba title Yoshibi Alájọ kan lọ́wọ́ tiẹ̀ 48 hours mo fún ẹ tó bá ṣe nǹkan sí nǹkan tó wà lẹ̀ wàá jẹ́ ẹ̀lẹ́nu kó sì máa ṣe fún ẹ a máa ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ máa dọ́ mi gbọ́dọ̀ lórí ẹ̀ lára máa sún ẹ lórí ẹ̀ kí ló dé. mi ò sùn kì í ṣàlà Yoshibi èmi ló kó kí wá bá láì ṣe wípé àṣọdún eégún èmi Ọlọ́run ṣé ọmọ pé mọ́mọ́ má jẹ́ kó o fi igi yẹn kàn mí ni ó ní mo ṣe sọ pé fún àǹfààní ara ẹ torí tí igi yẹn bá lè kàn mí tí igi yẹn bá kàn mí ó máa kó bá ẹ gan ni aluwo ó wà lára mi ààrẹ bí ẹgbà wọn ti sísin mi ní ara kánú òfin dùn mí ní nǹkan ò bá ṣe é gbogbo tẹ́ ẹ bá máa ṣe ní kẹ́ ẹ bá ṣe o kódà kó fún mi ní ọdún kan kó fún mi lọ́dún kan wọn ò bí kankan nínú yín dákẹ́ gba táìtù yẹn kó lórí mi Sàámú Alájọ kò sẹ́ńtọ́ lè gbà igi ni wọ̀ kó wá bá mi o màá kó nǹkan mi màá kó wá báyìí. sí níbẹ̀ o Sàámú bọ̀dá Sàámú Alájọ. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má ro ti bọ̀dá wèrè yẹn ẹ wo ṣe rí àjọ tí mo sọ pé kẹjẹ ká dá ẹ fún àǹfààní gbogbo wa náà ni ẹ má bínú ẹ jọ̀ọ́. ẹ wo Yoshibi wọ́n ní pé ọjọ́ tẹ́ ṣèpàdé àjọ ìbọdá Sàámú lé wọn dànù wọ́n dé wọ́n wá jíṣẹ́ fún mi nítorí pé kí ni mo wà lára àwọn 20 tó fẹ́ dájọ́
ẹ̀dẹ̀ ń lé wa kiri kí ló ṣẹlẹ̀ mi ò dá mọ́ mi ò dájọ́ mọ́. àbí iṣẹ́ rí kò ń ṣe pé mímì sọ ẹ wo Yoshibi ẹ dákẹ́ tó bá tiẹ̀ ní kan coordinate àjọ ṣé ó tọ́ sí yín ni ṣé ó tọ́ sí yín èmi tèmi ò dájọ́ o mi dájọ́ mo ti sọ fún wọn mi dájọ́. ṣó tọ́ sí mi ni. bẹ́ẹ̀ ni. ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé ó ti sọ nǹkan burúkú ń pa mi rí ní community ni ṣé ẹ ti gbọ́ nǹkan burúkú ń pa mí community rí ni. lóòótọ́ mo ò ká nǹkan burúkú mọ́ yín o torí ẹ̀ mo ṣe wá sílé yín ní ọjọ́ yẹn àmọ́ tá a bá fi ń ṣe coordinator tẹ wá kó number 1 àjọ tí Bla Saamu bá ní kẹ́ má dájọ́ mọ́ níbo ni kí n fojú sí níbo ni ká fojú sí. rárá ẹ kàn ń rò bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ Bla Saamu ò lè dájọ́ rú. ẹ wà ẹ lágídí o ẹ ya wèrè gan o bí wọ́n ṣe ń pa yín báyìí lẹ́ ń jí wọ́n kọ́ fún yín ẹ̀ ń parẹ́ ṣọ́run yẹn lọ́ fi ń dájọ́ ni ẹ wọ ẹ wá ẹ jẹ́ ká máa lọ jàre. kí ló ṣẹlẹ̀ ẹ lọ́pàá fi wọ́n lè jẹ́ ká ló ṣẹlẹ̀ ọdẹ tí wọ́n ti sọ wọ́n fún rojọ́. bọ̀dá yìí ti padà bá tèmi jẹ́ irú èèyàn wo ni bọ̀dá yìí bàbá mi bọ̀dá yìí ṣe ń ṣe báyìí ìgbà ló tún pè mí jàre. Bẹ̀rẹ̀ jíjẹ bẹ̀rẹ̀ jíjẹ bẹ̀rẹ̀ jíjẹ bẹ̀rẹ̀ jíjẹ wọ́n. Bàbá yé mi jẹ́. Bàbá má dá yé mi rú o. Bàbá yé mi jẹ́. Bàbá má dá yé mi rú o. Bàbá ṣẹ́ mi jẹ́. Bàbá mi jẹ́ Ọlọ́run. Bàbá má dá yé mi rú. Mama bẹ̀bí mi jẹ́ o. Fámìlì mi kọ́ máa bàjẹ́. Ọ̀nà mi kọ́ máa dà. Bàbá má dá yé mi rú o. Má jẹ́ kí n fọwọ́ ara mi ṣe ra mi. Káyé máma rí mi mú. Olúwa gba gbogbo ọ̀nà kó pa mí mọ́ o. Káyé mi má dàrú o. Bàbá má bàyé mi jẹ́ o. Bàbá bàyé mi jẹ́ o. Bàbá má bàyé mi rú o. Bàbá bàyé mi jẹ́ o. Bàbá bàyé mi rú o. Bàbá bàyé mi rú o. Bàbá má bàyé mi rú o. Bàbá bàyé mi jẹ́ o. Bàbá. Kí ló ṣẹlẹ̀? ṣé bí ni ibí ni bẹ́ẹ̀ni wọn ò bá ti yín wá bí wọ́n pọ̀ ọmọbìnrin kan bẹ́ẹ̀nu lé wọ́n ní Yoshibi lórúkọ rẹ̀ ẹ bá ń pè bóde mo fẹ́ rí. ẹ má bínú o ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe rí iṣẹ́ àpọ́yinlé gan-an àmọ́ inú ilé yẹn wò yìí Saamu rè wà nílé èso obìnrin kan nílé yìí. kò sí ilé àbí. Kò sí èèyàn bí wọ́n ti sọ fún yín kò sóbìnrin kankan nínú ilé ẹjọ́ kò sóbìnrin bí kí ni tó ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ kò sóbìnrin bí. ọ̀yá gbé kòkò orí rẹ lẹ́mí. Yoshibi àbí kí ni ó ń pè ọ́ mo pẹ́lẹ́dà rẹ sínú kòkò yìí lónìí o kọ́ mú ọ pẹ́tí bẹ́ẹ̀ mo sọ. Kí ni tí wọ́n gbọ́ òṣì náà kí ni tí wọ́n gbọ́ wèrè yìí ẹ̀jẹ̀ tó wájú lédè bẹ̀sì ní pàṣẹ ẹ̀jẹ̀ porí èèyàn kan sínú kòkò what can fa what for. ṣé ẹ ti wí tán ẹ wá bá ń wí fún un tó bá dé ẹ pé kọ́ wá rí mi àìjẹ́ bẹ́ẹ̀ ojú rẹ̀ ó rí má bo. Kí ló wí bẹ́ẹ̀ mo sọ. kí ló wí kó wá rí yín báwo. lọ́jọ́ kí ló máa ṣe náà ọ̀tẹ́ ní kó lè máa máa pátí orí ọmọ lọ́mọ ní kòkò kí ni tí mo gbé lé náà wọ́n sọ ọdún mẹ́ kí ni tí mo gbé lé. irú tẹ́sí wọlé nínú àdúgbò what's this. But I don't know either. But Sam, sincerely ẹ̀yin lẹ fún people in chance. That's it because ó sure fún mi pé bọ́ ìwọ nu community yìí gan sef kò lè ṣẹ́yìn yín. That's it ibi tó ti wá ẹ̀ máa mọ bẹ̀ náà. mo ṣe picture ni èmi ni mo map out ibi tí wọ́n fẹ́ dúró sí but kò wá ní kó máa ṣe é dáadáa lọ́kọ́ máa kọ́ sí ọmọ níwájú ilé mi but again what's all this. ìyá bá máa ṣe sílé ìní kan. kò sí dáfẹ́ ṣe lọ́ngì lọ gbé kó gbé sí kó fọ́kiri mọ́lẹ̀ kó fọ́kiri mọ́lẹ̀ dání kó fọ́ mọ́lẹ̀ dání. lọ́ngì ṣé bí pa ẹ́ ni ṣé bí ni ebi ni ọ̀tẹ̀ bá ń gbé kòkò yẹn kó lọ sọ́nù tiẹ̀ lọ sọ́nù. Blossom ìkòkò ni lọ́ọ̀dì gbé tó fi ṣubú nísìnyí. ebi ń pa ni ebi ń pa ni. Saamu ẹ ṣe bí o. long má guide nǹkan ṣe long. Can you see me? You can see me. Yoshibi, sórí kọ́ mu àlè yẹn, sọ́kọ̀ ọmọ kọ́mọ ni ẹ, kí ni mo sọ fún ẹ? Ṣé bí nǹkan tí mo sọ fún ẹ ló wà lẹ́yìn?
kí ni kan tó lọ tójú bọ̀ àwọn kan wá síbí ìwọ́n wọ aṣọ pupa wọ́n dẹ̀ ní pé ìwọ làwọn wá bí wọ́n dẹ̀ wá béèrè àwọn náà gbé ìkòkò ilẹ̀ o ìkòkò tó dẹ̀ gbélé wọ́n ti ṣépè fún ẹ nínú ìkòkò yẹn wọ́n pe eré ẹ̀ sínú ìkòkò yẹn ni kí ni wèrè tó ṣe káàkiri náà. àwọn èèyàn wá wọ́n gbé kòkò sílẹ̀ wọ́n pe ẹlẹ́dàá tèmi sí ẹ̀rẹ̀ jókòó sí ibà ẹ̀rẹ̀ ṣe kọ́kọ́ sí sọ kọ́kọ́ sí àbí lè àtàkì wọn lè bá mi bá wọn jà wọ́n gbé kòkò sílẹ̀ wọ́n sọ pé ẹlẹ́dàá tèmi kọ́kọ́ oníṣẹ́ mi ẹni tó bá kórì mi níbi kíbi máa bá kọ́kọ́ lè ṣe mí. ṣé o mọ̀ pé ìkòkò yẹn lọ́ǹgì fẹ́ fọwọ́ kàn ó dẹ̀ ṣubú kágbà kan ló jẹ́ kó ṣubú kágbà pé ìkòkò yẹn lójó ṣubú má lọ gbé kòkò má lọ gbé kòkò sí kòkò rí kòkò ṣe sí ẹ wá sọ pé kí n má fọ ọmọlẹ ṣe bí kòkò ó dà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tó lẹ́ ní lọ́ǹgì fọ́ kòkò ó sì lọ́ǹgì ṣubú ebi ń pa ẹ́. wọ́n bí sẹ́mi lọ́wọ́ ti fún sẹ́mi lọ́wọ́ ti fún ọmọ yẹn kò wá ti o. yéèyé o òòṣà tí ń fọ̀n òòṣà ó mọ̀ jẹ́. táńdọ̀rú eléyìí wò ìkòkò pé ẹ fọ́ ìdí àdúrà ìbẹ̀lẹ̀ ìkùlé. lọ́pẹ̀ mi. kí ni gbogbo wàhálà ìtorí ọlọ látọjọ́ tí mo ti kúrò nínú ilé yìí mo tún máa délé ìdí kòkò ni mo bá wájú ta àbí kí ni gbogbo ogun lólé ìgbọnà àti community àti nílé wàhálà ó ti ti sọ mi. àṣé lóòótọ́ ni. máa ń pè padà máa ń pè ìkòkò pè Yoshibi fún ìkòkò pè ẹ kọ́kọ́ bá mi pé Yoshibi síta náà Yoshibi dà. ní sùúrù ewu ni Yoshibi tẹ pariwo kòkò narista sọ èyí tún dé kí ló ṣẹlẹ̀. àbò fẹ́ kí ló ń là lára ẹ̀. bẹ́ẹ̀ni tó fẹ́ kí tiẹ̀ bàjẹ́ ló yẹ pé Yoshibi jáde síta fún mi. pè síta. àwọn èèwọ̀ ló ń porí mi ta ló ń porí mi ta ló ń porí mi kí ló ṣẹlẹ̀ kí ló yẹ tẹ̀ ń porí mi kí ni mo ṣe fún yín kí ni mo rà ń gbà yín. Yoshibi àṣé lóòótọ́ ni. ní pé kí ni. ìwọ ló fọ́ ìkòkò pè. èmi ni mo fọ́ kòkò pè. ní báyìí yèyé ní kò tara ṣàṣà kò tẹ̀lé wa kó máa bọ̀. ẹ gbà mí àbí kò fẹ́ já fẹ́yìn àti yèyé yín ni àbá yẹ̀yìn àti yẹ̀yìn fẹ́ bàjẹ́ papọ̀ ni ẹ kò ṣubúrọ̀ mi ẹ kò dànù náà àbí kí ni gbogbo wàhálà yìí torí ọlọ́ yẹ̀yìn fẹ́ bàjẹ́ ni ẹjọ́ torí ọlọ́run o ẹjọ́ tó lọ́ mi wáyé yọ kéèyàn má wáyé mi o kéèyàn kò ṣí gan-an ẹyẹ ti jẹ́ kiri yín bíbá yìí má pa gbogbo yín dànù àtẹ̀yìn àti yẹ̀yìn ọ̀ṣì. wàhálà máa wà pọ̀ wọ́n kí ló ṣẹlẹ̀. SAAMU kan community púpọ̀ yóò dáwó kankan mọ́ òun yóò dá kọ́bọ̀ mọ́ for a very long time ni mo ti sọ pé ká gba ọdẹ òru òun la má gbà. ọdẹ òru wọ́n gan lẹ́ ń sọ gan ṣé torí pé wọ́n ti wá sí ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ yín torí pé kò sí nǹkan tó fẹ́ kó ń bẹ̀ àbí a ní ká gba security tó standard ká máa lọ ká máa bọ̀ ẹ̀ ń sọ pé ọdẹ òru. ọ̀rọ̀ tó sọ yẹn pọ̀ jù ẹ lọ kò sí tó fẹ́ mú ní chọ́ọ̀chì sọ bẹ́ẹ̀ aago ńkọ́ bíbélì ńkọ́ ọmọ yẹn tó ń tàgó àbòye ọmọ yẹn tí báìbù jẹ́ ní ṣàkùn nísìn àbórí ẹ̀ ó pe. yàtọ̀ sí ìtẹ́ ń sọ yẹn àbàrà Sàámú but gbogbo wa náà mọ̀ pé a ní ọdẹ ní community I'm sure everybody ń bí. ẹ wo bá sọ bẹ́ẹ̀ nǹkan tó ń try láti sọ ní kẹjẹ́ kó yé yín ó ń try láti sọ fún yín pé eré àtiwá náà àwa náà nídìí ọlọ́dẹ kí ni àǹfààní pàǹdáwọ̀ ọlọ́dẹ tó jẹ́ pójú kan lọ́lọ́dẹ máa dúró sí kí láǹfààní pàǹdáwọ̀ ọlọ́dẹ àwa náà fẹ́ ọlọ́dẹ tó máa lọ tó máa bọ̀ lérí àdó wa wọ́n disturb wa gan-an. ẹ má wá bínú gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ báwo ló ṣe kàn bàrà Sàámú. sọ bẹ́ẹ̀ làákàyè ò ní ìjọba ọpọlọ ò ní ìjọba wọn ò ní wá ẹtì ò ní wá ìyọ̀tì no làákàyè tó fi gbọ́rọ̀ ẹlẹ́dẹ̀ wú mi lórí sára mi dé ṣe gírírí mi ìmọ̀ tẹ́ ń sọ yìí kí tèmi pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ṣé ní làákàyè ṣá. How are you? How you doing? Ẹ jọ̀ọ́, Yoshibi ni mo béèrè. Yoshibi? Wọ́n pè mí láti ibi iṣẹ́, mo di bí mo lè ṣe parí iṣẹ́, mo ní pé kí n yọjú sí wọn sí. Yoshibi pè nọ́ọ̀sì pé kó wá yọjú so. Ṣó ti lóyún? Báwo ni kí mi ṣe mọ̀ bóyá wọ́n lóyún? Mi ò ríran, tí bá ṣe yọjú sí wọn ni màá ṣe mọ̀ bóyá nǹkan ṣe wọn àbí nǹkan ò ṣe wọn. Awo ńlá rẹ̀ mẹ́tẹ̀, anything tó bá ṣẹlẹ̀ tó bá jáde jẹ́ kí n mọ̀, ohun tó bá sọ fún yín. Deal or no deal? Yọjú sí i. Ṣẹ́rí àrífín ti fẹ́ wà láàrin wa àrífín ti fẹ́ wọ̀ bó ṣe lè wù kó mọ́. What is the meaning of all this? Kẹ́ máa bá mi sọ̀rọ̀ security ṣé mi jẹ́ ọba community ni mímí ò kì í ṣe chairman community ni kẹ́ lọ bá lórí ọ̀rọ̀.
Yoshibi, kí ló fọ yàda? Kí ló fọ dàtọ̀ dìbò? Ẹni tí má bẹ. Má bẹ yàn Yoshibi, má bẹ yàn. Yẹ, kí ló sọmọ yìí? Kí ló sọmọ yìí? Wá, lọ má dà yẹn. Yoshibi, kí ló ṣe? Kí ló túbọ̀ dúpọ̀ wẹ̀rẹ̀ iná? Kí ló dé? Ṣẹlẹ̀ bọ́. Ó sáré jáde, ọmọ ọlọ́mọ tó ní kó pé òun tó ní pé bí yóò fẹ́ wá wù ẹ́, ó ní ẹ̀yọ́ àdá sí òfẹ́ fàdà pa. Ìgbà tó náà yọ tún ju àdá lẹ̀. Èmi àdá. Ojú àdá náà. Mi ò yọ àdá bọ̀dá Sàámú, mi ò yọ àdá. Ìgbà mi sọ bẹ́ẹ̀. Ó ti yé mi. Ẹ̀jẹ̀ àgbàdua orúkọ Jésù. Ní orúkọ Jésù, Ọlọ́run ayérayé o, lórí ayé ìránṣẹ́ yìí, gbogbo agbára tẹ́ fi ń jẹ́ Ọlọ́run, ó yẹ wá fi dáwọ́lé wọn. Gbogbo àwọn ẹ̀mí tó ń tà tó ń rà nínú ayé wọn, Olúwa tì í jáde. Kí lè rí? Torí ẹ̀ tẹ̀sọ́ gbé ní pé ẹ̀mí tó ń tà tó ń rà. Kí ló ń tà nínú ẹ̀? Tó bá jẹ́ ìgbó náà ń tà nínú ẹ̀, olùgbé lè ní màṣẹ́lẹ̀ o. Tó bá jẹ́ búrẹ́dì náà ń tà nínú ẹ̀ for real, ó possible, oúnjẹ wọn ni. Sister Yoshibi. Sá. Ọ̀rọ̀ yín nílò àdúrà tó pọ̀ gan-an. Ọmọ ẹbí o, tẹ́ ẹ bá máa yan àwẹ̀ fún, ó kéré jù 24 ní kẹ́ fún o. 24 ní kẹ́ fún. Torí mi ò mọ bí èèyàn ṣe máa yọ àdá sí ọmọ ọlọ́mọ láàrin ìṣẹ́jú kan tó wá lóò mọ̀. Àrùn ọjọ́ ẹ̀ lọ. Kí ló ṣẹlẹ̀ ẹgbẹ́ kí ni túmọ̀ gbé léyìí? Ṣé ẹ fẹ́ rí mi bí pé kò ṣe mí náà ni? Àbí wọ́n ní túmọ̀ eléyìí sìn? Ẹni wọ́n ní sálọ fẹ́ mi o. Kì í ṣe mí lẹ́yìn. Bọ̀dá Sàámú. Kò sùn wọ́n láti máa kórè ní ti ìgbàanì. Ògo f'Ọlọ́run, hallelujah, hallelujah. Hello. Ní ti ìgbàanì. Rosa, socorro. Oye, socorro. Kí ni? Guys. Yoshibi. Kí ló ṣẹlẹ̀? Ó lè kí mo ní pa rẹ̀. Ó lè ṣe kí ni? Iṣò parẹ́ o. Ṣé mo ní kó parẹ́ ni? Ṣé mo sọ bẹ́ẹ̀? Ọ̀tẹ̀ parẹ́. Kò lọ. Gbàgẹ́ ni ẹ parẹ́ tẹ̀yìn. Kí ló wá ṣẹlẹ̀ mọ́ dára? Sàámú parẹ́. Ṣé mo lọ? Èmi ò lọ, mi lọ. Ayé mi o. Yoshibi, kí ló gbé yín débi? Mímí mọ iwájú ilé mi ni mo wà. Iwájú ilé kẹ̀. Ẹ mọ̀ bíi ti báwo ni? Kí ló ṣe mo ti délé last year? Kí ló ṣẹlẹ̀? Okay. What's going on? Hold on. A jẹ́ pé nǹkan kan ti ṣẹlẹ̀ nìyẹn. Kí lẹ ṣe níbo lẹ tọwọ́ bọ̀? Mímí ṣe kankan mi tọwọ́ bọ̀ mi kankan kò yé mi. Eléyìí ò ń ṣojú lásán. Kò yé mi. Mi ò mọ̀ ọ̀gá mi mọ̀. Ibo lẹ lọ ẹgbẹ́.
ọ̀nà lẹ́yìn kọ́ lẹ́yìn o ọ̀nà lẹ́yìn lẹ́yìn o. ẹ dúró àlọ́ la sì máa gbé délé. guys ẹja gbé wọn lọlé ẹja ibo mo fẹ́ wá sí báyìí torí Ọlọ́run. Daniel èmi náà wò bẹ́ẹ̀ ẹ gbà mí ṣáìdọ̀zù Daniel ni mo wá. Daniel àbí agbélédàfà. òun ló mọ iye ọdún tó wúlẹ̀ ń kú yẹn. òun wà. kí ló ṣẹlẹ̀ gangan. ṣe é máa sọ Yoshibi ni ó dédé disappear níwájú ilé ni ṣé ó pòórá ó pòórá ni mo ṣe wá wò pé babaláwo yẹn ọ̀rẹ́ mi kó wá bá wa mọ̀ kó bá wa fọ oògùn fà wá nínú afẹ́fẹ́ tó bá wà torí mi tiẹ̀ mọ̀ tó ṣe báyìí. tó bá rí bẹ́ẹ̀ agbélédàfà tẹ̀ wá ò gbé bí mọ́ kódà èmi gan mi ò gbé bíbá yìí mọ́ mo kàn fẹ́ gbá bí jáde sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan ni. ìwọ náà gbàdúgbò yìí mọ́ kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe báyìí láyé mi. tani ìdáná ayé mi mà ti fẹ́ bàjẹ́ báyìí ayé mi ti fẹ́ bàjẹ́ jọ kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ Yoshibi ṣì là ń bọ̀ ó kò dédé láti síwájú wa lọ́nà. ó ní Yoshibi kí ló ṣe tó disappear torí Ọlọ́run. yóò mọ̀ kò yé mi náà. kí ló tójú bọ̀. Sàámú. ayé bí o inú bí mi kí ló. jẹ́ ká má gbé lọlé wa o. ẹwọ ẹja máa lọlé ni ẹja ibo ẹ ń gbé lọ ilé ọ̀dọ̀ mi ẹja ní sòmẹ. Gbàsàm kí ló ṣẹlẹ̀ gan-an wa lọ́nu mọ́tò ẹlẹ́wọ́lé sẹ́yìn jàre. àbórí ẹ dàrú máa gbá etí ẹ máa bù tọ́tí fún ẹ tí bá gbá etí ẹ ìgò máa fò yọ ni òun bá mi dírágì mọ́tò wọ́n dà kọjá wọn lóra mọ́tò ṣe lè máa bá mi dírágì àbórí eléyìí torí eléyìí bá jẹ ní yóò yé mi. ọ̀dà ẹ̀kíní ló ṣe yín ìṣẹ̀lẹ̀ ayé bí ni ẹ má sáré tẹ̀lé mọ́tò àbíkẹ́ lọ́gọ̀ kadà ọba dẹ̀wọ̀ ẹ̀yìn náà kẹ́ ẹ dọ́fẹ́ lọ́nà ẹ̀yìn náà ẹ̀ pòórá. àwa kò lè kóra. ẹ má ní sọ̀lẹ́ mo tẹ̀ ọlọ́gbọ́n máa rogo bá Yoshibi ẹ sọ̀rọ̀ ẹ̀. SAAMU ALAJO. Mo understand pé àìmọye èèyàn ló ti wá sí community tí wọ́n ti wá ṣe àjọ tí wọ́n ti gbowó àjọ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti gbowó wọn sá lọ. In fact wọ́n pa so many people gan lẹ́kún ṣùgbọ́n nítorí ẹ̀ làwa ṣe wà ń bí báyìí torí pé àwa wà reliable àdèwà trustworthy so mi ò sọ pé kò sí lótìtọ́ èèyàn o nítorí ẹ̀ làwa náà ṣe mú àjọ tí wọ́n wá sí bí báyìí láti lè help businesses in so that ẹ máa lè fi ṣe one or two things but before I proceed mi mọ̀ bí anybody ní nǹkan kan tàbí méjì láti sọ. ẹ o mama èmi ò ní anything tí mo fẹ́ sọ yẹ́nì mi dẹ́ owó yìí mo gbá ski ẹ get mo gbá ski gan ṣe understand tẹ bá lè wò dáadáa ẹ máa rí pé mo kọ́ dé báyìí lé gbogbo àwọn tó wà ní báyìí wọ́n bá mi báyìí ni o wọ́n bá mi báyìí ni so ẹ mọ̀ tẹ́ máa ṣe ẹ kò kó nọ́mbà wọn fẹ́ mi kémi wà ká o ti tán. kí ni gbogbo káàtì láti tó sọ lẹ́nu yìí ṣé tó yẹ ká wíwẹ̀ ẹ̀ wíwẹ̀ ṣe dà community wù ẹ́ adúlọ́mọ wọn lò sí gbogbo wọn ló ń kọ́ ẹ̀wọ̀n náà kan sọ yìí. ẹ wá ẹ má wá fi àwọn ariwo yín yẹn kí wọ́n máa fi disturb àwa mi báyìí náà kẹ́ ẹ gbáriwo lọ sí community yìí lọ́hùn. oríṣiríṣi kò tiẹ̀ wá sí respect kankan kò sí regard fún anybody nínú community ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tí ọba community ò bá sí lórí ìjókòó èmi tí mo jókòó yìí ṣé ẹ lè accord mi ní same respect tẹ́ ń fún ọba community. ẹ lè accord questions to bring owó ní pẹ̀lú àbó tí ń lọ. ẹ wo ṣe ní nǹkan tó wà nílé èmi wà òkè pẹ̀lú ẹ ó bá mi lára mu bọ̀ nǹkan tí mo kàn fẹ́ mọ̀ ni pé mo fẹ́ mọ bá ṣe máa dá owó yẹn bó ṣe máa flow ṣóyè bàdé ṣe máa rí owó wa gbà smoothly tí ò ní sí báyìí ṣóyè torí mo láìkó owó gan o mi ò fowó mi ṣeré o mi ò fowó mi báyọ̀ ṣeré o. ẹ wo kò tiẹ̀ sí èyí tẹ́ ẹ ṣe tí kò bẹ́ mi lára mú tèmi ikún ẹyọ kan mo kàn fẹ́ kẹ́ ẹ ṣe fèmí máa appreciate ẹ bá lè tètè kó owó yẹn fún mi mo ní a lot of things tèmi fẹ́ fowó ṣe mo ní ìdòwò gan. ewu tiẹ̀ ní gbogbo orí burúkú kan ṣé mi ò ní ìdòwò mi jọ. farabalẹ̀. ẹ wò ẹ take it easy kò ń ṣe nǹkan tó le rárá ṣé tí rí bẹ́ẹ̀ máa dáwọ́ yìí ó rọrùn gidi ẹni iṣẹ́ tó ní kálukú bá ti ń ṣe anything tẹ́ bá ti rí bẹ́ẹ̀ ẹ máa mú wa tá bá ń kojọ tẹ́lẹ̀ ìbá gbà tẹ́lẹ̀ àná. pẹ̀sìdò ojú tó ti rí 99 ò lè fọ́ 400 jọ ń bẹ́ẹ̀ ni àmọ́ ń bẹ̀bẹ̀. nísò 100 ò tó 100
ní 99 ò fọ́ fún kò sí 99 tó máa rí mi tí ò ní fọ́ fún mi torí mi gangan 100 ní mi ó fọ́ nígbà tó rí mi tó bá fọ́ síta wà fọ́n sára fọ́n sára ó yá wà dìde ń sìn wà bẹ̀rẹ̀ àdúrà a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ pàdé. a ti gbàdúrà ti pẹ́. wọ́n ti gbàdúrà pàdé ti pẹ́. ẹ ti bẹ̀rẹ̀ ti pẹ́. a ti lọ kọ́ àgbọn. tọ́lọ́ jẹ́ ọ̀tọ̀ sọ̀rọ̀ ni o kò sí pàdé tí máa dé kódà kó kù 2 minutes kí wọ́n fẹ́ parí ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ àdúrà pàdé ni káwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni tí mo tẹ̀ dé ẹ ṣe máa tún bẹ̀rẹ̀ ni àmọ́ torí tí ẹ wà rí káàpù aṣọ gbé nǹkan tẹ́ bá sọ fún mi ó yẹ máa bọ̀rọ̀ yìí lọ Yoshibi bíbú ìwò kókó wájú ṣébi tó ń bọ̀ rẹ̀ tó ń ṣe dìgèrè jagere jágere lọ tó ń ṣe gèrè fúlẹ̀ lọ ìbí ló ń bọ̀ tó ń rédì yọt ìwọ̀n bí o ti róògùn tó ń lò gbogbo ẹ̀ yọ bọ̀bọ̀bọ̀ yọ sórí ara ẹ̀ ní gbogbo ẹ̀ yọ bọ̀bọ̀bọ̀ bó ti rò kó lọ ṣe láìpò mo rò kó ṣe láìpò ní ṣá gẹ̀rẹ̀ gbogbo àwọn aṣọ tó dẹ̀ lọ́wọ́ jọ sìn àwọn aṣọ tó máa fún pínpín ní díẹ̀ á ṣèdìbò ẹ̀bẹ̀ àwọn olùṣe fún ìdíwèrè lè bàjẹ́. ẹ bá fọ́rọ̀ yìí náà kí lè fẹ́ sọ wọ́n lè fẹ́ máa yá èèyàn lówó. sà lóòótọ́ ni bí mo ṣe ń sọ lọ ohun tó rọrùn gidi ni. ọ̀rẹ́ ta ló rìn jà yìí ní kẹ ọwọ́ mi ni ibo ti bá ní òní ọwọ́ mi ni. kí ló ṣẹlẹ̀? ní wo ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹni sùúrù báwo lè ń ṣe báyìí kí ló dé ṣe báyìí. yeye o òòṣà tí fọhùn òòṣà ó máa jẹ. yeye bí mo sì ń bọ̀ ni mo rí Yoshibi tó ṣe rábàràbà ni bọ̀dá ìbá ní ẹ pẹ́pẹ́ sí àwọn fẹ́ tẹ̀lé mi débí o. ẹ jọ̀ọ́ tó lọ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. àbọ̀ ń parọ́ ọmọ yín ni. wọn ò tẹ̀lé là ń parọ́ àfi tó bá fẹ́ kí Yoshibi ó ya wèrè dànù. ẹ má ṣe báyìí yéé o òòṣà tí ń fọ́hùn òòṣà máa jẹ. ìjọ mo fọdọ̀ ń bẹ̀. ń bẹ̀ mí wá lẹ́yìn táwọn rọ̀jú mọ́ mi. I'm sorry, nigga, please. Ní kíni? Ẹ fi ilé kó máa bá rádaràdà. Mama, please don't do that, please. Please don't do that. Ẹ má ẹ kó ya wèrè kiri ẹjọ́ ọrùn mi ló wà. Àkùbá ńlá lélẹ̀ mi náà máa pè mí náà máa mú. Ẹ jọ̀ọ́, please. I beg you in the name of Jesus Christ. Please. Ní àyìn. Ẹ má bínú ẹ jọ̀ọ́ tó lọ lọ. Ẹ jọ̀ọ́. Ọrùn mi ló máa wà àkùbá ńlá lélẹ̀ yẹn jọ̀ọ́. Ó dáa. Yóò wọṣọ o. Ó máa ń wọṣọ tẹ́lẹ̀, á wọṣọ tẹ́lẹ̀ bá. Tá a mú wọnú ilé tá a kàṣọ sí i lọ́rùn tí ó wàá tukọ̀ òòṣà wa ní àyìn. Kí Christian ní Rebecca lórúkọ ẹ? Rebecca lórúkọ ẹ? Ẹ jọ̀ọ́ kí ló ṣe gangan Rebecca ní? Dákun ẹ mọ̀ bí mi ní tó ṣe Rebecca lórúkọ rẹ̀. Bẹ́ẹ̀ni. Kó mọ ṣe rándanrandan kiri ayé. Ẹ jọ̀ọ́ màmá jọ̀ọ́ ṣé ká ẹ ti wọṣọ sí lọ́rùn? Àkóbá lónìí lè máa jẹ́ fún mi o, ẹ rántí o, ẹ má ṣe léyìí o, ẹ má ṣe léyìí fún ẹ má wọṣọ fún ẹ wọṣọ fún ká ìjẹ́ ká rẹ̀ ìbámlẹ̀, ẹ ó dẹ̀ ya wèrè ìṣẹ́jú márùn-ún. Ẹ jọ̀ọ́ náà, ẹ jọ̀ọ́. Ṣé ẹ ti ṣe tán? A ti ṣe tán. Ó ti yá yín. Ó ti yá. Bó bá ti yá yín yọ gbádùn. Yoshibi, kí ló wá ṣe lọ́dọ̀ mama? SAAMU Alàjò. Òòṣà mi má mà dójú tì mí o. Òòṣà mi má mà kọ ohùn mi. Bí mo bá pè ọ́ kó dá mi lóhùn. Òòṣà mi alágbàlá oore. Òòṣà mi má mà dójú tì mí o. Òòṣà mi má mà kọ ohùn mi. Bí mo bá pè ọ́ kó dá mi lóhùn. Òòṣà mi alágbàlá oore. Ọ̀tọ̀ ojú ìyá yín ni mo ti ọ ìyá yín gangan mọ̀ mi pé mi ò gbàgbọ́ mi ò ráyè gbogbo eléyò tágbàlá yín bá jágbàlá ọrẹ àgbàlá wà ládẹ́mi àgbàlá àjọgbọ̀n gangan lèmi ní kí ló ṣe
mo dẹ̀ bí lérè pé kí ló ṣe ẹ̀jẹ̀ lábúlọ̀ ṣe nítorí kọ́ ọmọ ń ya wèrè káàkiri bí ilẹ̀ fẹ́ kó ya wèrè bọ́ ní gbogbo eléyìí ẹ̀jẹ̀ kaṣọ sí lọ́rùn ẹ̀jẹ̀ fẹ́ máa mú lọ lójú ẹ̀mí mi tó bá bèè lọ́wọ́ mi kò ní kí ni kò ṣe mo ti wọ emotional náà mo ti fẹ́ máa ké náà ṣé kí n ké lójú yín ni mo ti fẹ́ máa ké náà. ìwọ ọmọkùnrin mo ti pọ́n ọ létò mo ti fi ọ́ sáàyè rẹ níbi ọ̀wọ̀ mo kúrò ń bẹ̀ o mo pọ́n ọ lé o. ìwọ ọmọbìnrin mo ti pọ́n ẹ létò dúró síbi àpọ̀nlé tí mo fi ọ́ sí dúró síbẹ̀ o kí ló ṣẹlẹ̀ gan-an ó dà mú lọ kúrò bí tẹ́ ìbásọ tó ṣe mú lọ kúrò bí èmi mo sọ bẹ́ẹ̀. níwọ lórí pọ́mọ mi rá mi lára rẹ ó sì mọ́ ọmọ lù. kí ló tún fẹ́ lọ ṣe lóṣogbo kí mo lè lọ́ra àwọn fámìlì mi. ẹ wọ arábìnrin tó ń bọ̀ lọ́ọ̀kan ẹ̀ àmì ńlá kan wà lára ẹ̀. òótọ́ ni o. arábìnrin dẹ̀ lè jẹ́ atukọ̀ òòṣà. àǹtí ẹ̀ka sẹ́yìn mò ń kí ìfẹ́. kí ló tẹ̀ ń kí mi. ṣé mọ̀ pé ó dẹ̀ lè jẹ́ yín. ajẹ́wọ̀ ajẹ́ bàbá ńlá kù bàbá ẹ̀ kí nìkan tó ṣẹlẹ̀ ó dẹ̀ lè jẹ́ yín ẹni tó bá rí yín sìn á rò pé ó ti réyàn gidi á rò pé ọmọ ti tán ẹ̀ dẹ̀ ń ṣòṣì kiri láàrin àdúgbò. sísá ó má lè jẹ́ yín. ajẹ́yìn ajẹ́wọ̀ ajẹ́ṣẹ́ ẹ̀ lé ajẹ́ bàbá ẹ̀ lé ajẹ́ bàbá ńlá kù ti gbogbo yín kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣọ́rọ̀ yín sí mi ni ẹ̀wọ̀ ẹ̀jọ̀ o kí ló dé. ṣe bẹ́ẹ̀ ìlànà bá wí. mo ti rògò jọ́ṣọ́ wọ́n rán yín sí mi ni. ta àmì láwà lára yín ó má lè jẹ́ ilẹ̀ máa tukọ̀ ṣá. ṣé o gbádùn ọkọ̀ ṣàwọ́ ló tún ọkọ̀ ṣàwọ́ nítorí pé ẹlẹ́ẹ̀rí àmì lára rẹ̀ ló ṣe tí ó báyìí ló yà sọ mọ́mọ́ mi lọ́rùn báyìí. yeye kò ń ṣe aṣọ nìkan ló fàyà mọ́ lọ́rùn kódà ó tún gbá ní etí. ọgbọ́mọ mi létí. ó gbá létí. ẹ wo ìyá ẹ gbúdọ̀ jẹ́ kó lọ o ẹ gbúdọ̀ jẹ́ kó lọ. kò tiẹ̀ lè lọ kò lè lọ báwọn. ẹ̀yin tó nílé ayé ẹ̀yin mo pè o ẹ̀yin náà sì ti mọ̀ pé ńlẹ́ lómi lẹ́yìn yín ẹni tó sọ ọmọ mi báyìí kò gbúdọ̀ lọ bẹ́ẹ̀ o n ò lè mọ wòóràn o. o tún fún aṣọ jábọ̀ lọ́rùn. ìgbà táwọn ọmọ rá mi lára rẹ̀ tá a bá ní kó o wá tukọ̀ òòṣà wa tó o bá lò ó ṣe kò ní dànù kó lájà lọ. nígbà tó o ti wá lu ọmọ òun tó o sì tún faṣọ ya mọ́ ọ lára òòṣà ló lù ú torí rẹ̀ mo fi wá ní dandan lá ìwọ ló tukọ̀ òòṣà wa àmì tí ó rí lára rẹ̀ ń wọn mọ bí tẹ́lẹ̀dùmarè ti fẹ́ kọ́ lò ó àmọ́ di òòṣà mi lọ́ọ́ ti lò fódìdí ọdún méjì gbáko. bẹ́ẹ̀ ni yéyé o òòṣà tí fọhùn òòṣà ọmọ jẹ́. ọbẹ̀ Yoshibi ṣé o rí ibi tí bínú bá ẹ dé torí Ọlọ́run ṣé o rí ibi tí bínú bá ẹ dé àwọn míì pẹ̀lú ìbínú wọ́n á gbá ọmọ mi létí tó bá sán ọmọ mi létí báyìí àwọn míì wọ́n á dẹ̀ sìn gbẹ́rẹ́ síbi tó ti sán wọn létí yẹn tó bá dẹ̀ sìn gbẹ́rẹ́ sí ẹni tó sán wọn létí yẹn ọwọ́ yẹn á dẹ̀ máa ga ẹ mú ọmọ mi ẹ mú lù ẹ mọ̀dílé tó ti jáde ẹ mọ̀lé tó ti wá ẹ mọ̀ tó wà lára ẹ mọ̀ tó gbé mi ẹ dẹ̀ mú ẹ lù nítorí pé inú bí yín wọ́n á dẹ̀ délé wọ́n á lọ fi nǹkan para àbí kẹ́lẹ́dà burúkú wà lórí ọmọ yẹn àbí kó ti jẹ nǹkan tẹ́lẹ̀ ẹ̀kùn ọmọ tẹ́ ẹ lù wọ́n á dẹ̀ ṣe nǹkan sí yín ẹ lè máa lò ju ọjọ́ méje lọ láyé ẹ dẹ̀ lọ àbí kíkọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe yín ọmọ tẹ́ ẹ lù tó jẹ́ Kánò ló ń gbé ìwọ tó lù yàn ń gbóṣogbo báwo lè yẹ fẹ́ mọ̀ mi tó kú ti wá Yoshibi ó di mama ó di mama ó ṣàlódì lórí Ọlọ́run ẹ wo ẹjọ́ ọdún méjì lẹ sọ pé máa fi sí òòṣà yín tó bá jẹ́ pé ọdún méjì yẹn máa tó no problem tí ò bá dé tó ẹ fi kún. ẹ wo ẹgbẹ́ kọ́ ẹ̀yin ọmọ ẹ mú nìṣó nílé mi òòṣà mi mọ́mọ́ dojú tì mí o òòṣà mi ó dẹ̀ ti fit ó ti fit tí mo bá pè àkọ́dá mi lóhùn ó tún ní height káì òòṣà mi alágbàlá oore òòṣà mi
Yoshibi. Ẹjọ́ máa. Ẹ wo bí tí ìbínú bẹ́ẹ̀ dé torí Ọlọ́run Yoshibi. Ìbínú ò ṣe ìkọ́ni láyé. Ọlọ́wọ́ ọ̀gáyé Yoshibi dà. Jẹ́ ń lọ gbé yàrá rẹ̀ tì níwọ̀. Ọlọ́run. Ẹ má máa bínú kò sẹ́ni tí ò lè kàn ó máa ń kàn èmi náà. Ọlọ́run lọ́jọ́ ìbínú bá mi dúró sójú ọ̀nà má jẹ́ ń ṣinú bí láyé mi Ọlọ́run má jẹ́ ń ṣinú bí láyé mi Ọlọ́run lọ́la fatia ìbáka. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rí ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. SAAMU ṣíkà àjọ